Oṣòwàndé o, ó bá ń bẹ nígbèrè òkú ó máa gbọ́ mi. Oṣòwàndé o, ó bá ń bẹ nígbèrè ọ̀sà máa gbọ́ mi. Nítorí pé tatiwere ní tèkúté ilé, abiyamọ kò ní bẹ́ẹ̀ kó ọmọ rẹ̀ kó máa tatiwere. Oṣòwàndé o, ikú ti yẹ lórí rẹ lónìí o, ikú rẹ àfọlá. Oṣòwàndé o. Koleoso pàṣẹ tí gbogbo wa ń retí ó yẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ Koleoso ẹ̀yin tí Àṣeyọrí TV ó yẹ súnmọ́ mi ẹ jẹ́ ká jọ wo fídíò yìí gẹ́gẹ́ bí mo ti ṣe promise yín pé tó bá di wíìkì yìí ń wá sọ déètì tí Koleoso part 13 máa jáde fún gbogbo yín náà make sure pé wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin kó má bàa miss any part nítorí pé kíni ọ̀pọ̀lọpọ̀ àwọn ayédèrú Koleoso ló ti wà lórí YouTube àwọn ayédèrú Koleoso tí kì í ṣe Koleoso original tó jẹ́ part 13 lóríṣiríṣi tẹ́ ẹ bá wo YouTube ń sìn ẹ ti rí pé àwọn èèyàn ti lo title yẹn wọ́n ti upload Koleoso part 13 tó jẹ́ fake ní tí kì í ṣe original ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ mẹ́sẹ̀gì mi lẹ́ sọ pé ẹ ti waste data ẹ ti download oríṣiríṣi movie tó jẹ́ Koleoso part 13 ṣùgbọ́n at the end of the day nígbà tẹ́ ẹ bá wá wò tó ẹ rí pé kì í ṣe Koleoso part 13 that is why tí mo fi sọ wípé ẹ máa subscribe sí channel yìí nítorí pé kíni a máa ja yín tá a dẹ̀ máa gbé yín débẹ̀ pátápátá ìwọ tó bá ti subscribe sí channel yìí ò ní bá wọn ever wo fake Koleoso nítorí pé yín máa gbé ẹ débẹ̀ déètì tó máa jáde ibi tó ti máa rí wo time tó máa jáde so tí n bá ti lè fún yín déètì tó máa jáde àti time tó máa jáde kò tí nǹkan méjì tó fẹ́ ṣe ju pé kó lọ dúró de déètì tó máa jáde tó bá wá ti jáde ní táìmù yẹn ìwọ kàn wá sórí YouTube lọ síbi tí n bá ní kó lọ ó ṣe kí ni ó rí Koleoso part 13 wò bó ṣe máa jẹ́ nìyẹn fún ìdí èyí tó bá ti subscribe sí channel yìí make sure pé ó ṣe kí ni ó tẹ subscribe button sórí Àṣeyọrí TV ibẹ̀ náà lẹ́wà lórí Koleoso part 13 tí gbogbo wa ń retí àkọ́kọ́ ni wípé àgbà òṣèré wo lẹ́yìn fẹ́ kó gbé wá sí Koleoso part 13 gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ní last video mo sọ fún yín pé wọn ò tí ì ya Koleoso part 13 pé a ṣe fẹ́ wọ location ni bẹ́ẹ̀ ni nítorí pé bó bá ṣe rí náà ní í ṣe máa ṣàlàyé fún yín a ṣe fẹ́ wọ location Koleoso part 13 ni ìtẹ̀lẹ́ wá wò pé àwọn àgbààgbà òṣèré wo ni kóun tún package fẹ́yìn olólùfẹ́ òun now ibi sójà yìí àwọn sójà tí Koleoso gbàyàwó wọn ta lẹ́rù pé ó máa ṣe ọ̀gá sójà yẹn àwọn ọ̀gá sójà tí wọ́n wá bá Koleoso jà ta lẹ́rù pé ó lè ṣe ọ̀gá àwọn sójà yìí ṣé Antala níyan ni àbí Ọdúnládé Adékọ́lá ta lẹ́rù pé ó kábẹ́bù láti ṣe ọ̀gá àwọn sójà yìí láti fèsì Ọdúnládé ẹ máa drop ẹ ní comment section ẹni tẹ́ bá rò pé ó kábẹ́bù láti ṣe ọ̀gá àwọn sójà yìí láti wá fèsì àwọn Koleoso ẹ drop ẹ ìbéèrè kejì ní lórí Oṣòwàndé ẹ má fòyà ẹ fọkànbalẹ̀ Oṣòwàndé ń padà bọ̀ nínú Koleoso fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Oṣòwàndé tẹ́ ń ní Oṣòwàndé ò gbọ́dọ̀ lọ Oṣòwàndé ò gbọ́dọ̀ lọ ó possible kó jẹ́ pé bóyá Oṣòwàndé ní exam tàbí ó ní nǹkan tó fẹ́ lọ ṣe tàbí ó fẹ́ lọ school tó fi wò bóyá kí karate kan sáré end sí ẹ̀ síbẹ̀ yẹn but ìtẹ̀lẹ́ máa ṣe kí ni ó máa try láti ṣe kí ni ó máa try láti adjust nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ náà sọ pé bring back Oṣòwàndé must be in Koleoso part 13 so fún ìdí èyí ẹ lọ fọkànbalẹ̀ gbogbo kọ́mẹ́ǹtì tí ẹ kọ́mẹ́ǹtì sórí last video wa gbogbo ẹ̀ náà ni tẹ̀lé ń rí gbogbo ẹ̀ náà ni tẹ̀lé ń kà gbogbo bí ẹ ṣe ní kó drop Koleoso pápápá gbogbo ẹ̀ náà ni tẹ̀lé ń rí fún ìdí èyí mò ń láyọ̀ láti sọ fún yín pé ìtẹ̀lẹ́ ti gbé ìgbésẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní plan lórí location Koleoso part 13 and 14 bẹ́ẹ̀ ni àti ìyá Koleoso part 13 14 but last video tí mo ṣe nítorí pé ọ̀pọ̀ àwọn ènìyàn comment dáadáa lórí fídíò yẹn so ìtẹ̀lẹ́ ti mú date wọ́n dẹ̀ ti fẹ́ ya Koleoso part 13 and 14 báyìí wọ́n ti mú date so àwọn àgbààgbà òṣèré tó tún máa invite tó tún máa jẹ́ kí fíìmù yẹn ó ní ìtumọ̀ tó tún máa jẹ́ kó kí dáadáa òun ni wọ́n arrange lọ́wọ́ báyìí so fún ìdí èyí ẹ ṣì lọ opportunity láti lè mú artist yín wá láti lè drop orúkọ artist yín tẹ́ rò pé tó bá wà nù Koleoso tún máa ṣe kí ni ó tún máa fà á já artist kan tí mo fẹ́ kó wà ń bẹ̀ ń tèmi ní Ọdúnládé tí mò ń dream pé Ọdúnládé bá wà nù Koleoso yẹn máa lọ fà ẹ jẹ́ ká tiẹ̀ flashback fún fíìmù Ọdúnládé tí wọ́n ti ṣe bíi Múfú Olóṣàkó àwọn Àlàní Pamọ́lẹ́kún Babátúndé Fọlọ́runṣọ́ kí Ọdúnládé wá lọ gbèrú ró yẹn wá kó tó wá gbé wọnú Koleoso kó wá fèsì àwọn Koleoso family báwo lẹ ṣe rí pé
ó máa tíìkì gan ẹ máa wo pé ó máa lágbára ju ó máa láàdùn gan èyí tẹ́ bá ti wo àwọn fíìmù tí mò ń dárúkọ yìí Babátúndé Fọlọ́runṣọ́ Sunday Dagboru àwọn nǹkan kan bá yẹn tí Ọdúnládé ṣe ń gbà yẹn tó milẹ̀ yẹn tọ́dúnládé bá lọ gbèrú kárátà yẹn tí tẹ̀lé invite tó gbèrú kárátà yẹn wá sínú Koleoso tó wá fèsì Koleoso ẹ rí pé ó máa ṣe kí ni ó máa láàdùn gan so à ń gbìyànjú náà láti sọ fún Ìtẹ̀lẹ́ pé kó gbé bùrọ̀dá ọdún nítorí pé wọ́n jẹ́ nìkan tí mo fẹ́ràn kan gbé wọ Koleoso kí Koleoso ṣe kí ni kó tún boom jáde nítorí pé kí ni ṣùgbọ́n ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ibi tó bá kọ sí yín ni kẹ́yìn drop ní comment section ẹni tí ẹ̀yin bá fẹ́ kó gbé wá òun ni kẹ́yìn ṣe kí ni òun ni kẹ́yìn drop ní comment section ẹ má gbàgbé pé Koleoso part 13 and 14 la máa yàpọ̀ ló máa jáde so fún ìdí èyí a ṣẹ̀fẹ̀ wọ location ni ẹ lọ fọkàn yín balẹ̀ ẹ má rush ẹ lọ fọkàn yín balẹ̀ nǹkan tẹ́ẹ̀kan lè máa sọ ní pé drop Koleoso part 13 nǹkan tẹ́lẹ̀ máa sọ ní pé drop Koleoso part 13 tẹ́ bá ti ready ẹ máa jẹ́ ká mọ̀ ní comment section so Ìtẹ̀lẹ́ máa ṣe kí ni ó máa rí eléyìí dáadáa tó bá ti rí tí Ìtẹ̀lẹ́ bá ti rí pé ẹ̀yin olólùfẹ́ ẹ ti gbáradì ẹ ti ṣe tán Ìtẹ̀lẹ́ náà máa ṣe kí ni òun náà máa fast pẹ̀lú gbogbo nǹkan tó bá ń ṣe ọ̀dọ̀ wọn ti mú déètì tí wọ́n máa lọ ya Koleoso part 13 and 14 nítorí pé kí ni gbogbo àwọn ọmọ school Ìtẹ̀lẹ́ náà ló tún máa wà bẹ́ẹ̀ mọ̀ pé Ìtẹ̀lẹ́ ní school of acting Ṣídì náà ní school of acting so gbogbo àwọn ọmọ yẹn ni wọ́n ti inform pé we want to enter location of Koleoso part 13 and 14 gbogbo wọn ti wà wíẹ̀ sí so fún ìdí èyí ẹ̀yin tèmi ẹ lọ fọkàn balẹ̀ látòní lọ tí n bá ti sọ fún yín pé Koleoso ti jáde ní kí ẹ tó lọ máa search fún Koleoso báyìí tí n bá sọ fún yín pé Koleoso ti jáde ní kí ẹ tó ṣe kí ni ní kí ẹ tó click ẹ ní Koleoso part 13 ẹ máa subscribe sí channel yìí nítorí pé kí ni ní máa gbé yín débẹ̀ pàápàá bó bá ṣe lọ mi ní fún yín lófo lórí ìkànnì yìí Àṣeyọrí TV so déètì tó máa jáde tí a bá ti lè parí location yẹn tí wọ́n ya fíìmù yẹn tán báyìí lẹ́yìn ìgbà tí wọ́n bá ti yà tán wọ́n wá mú lọ studio wọ́n edit ẹ̀ tán bá ti lè edit ẹ̀ wọ́n á sọ déètì tí ó máa jáde sórí YouTube so fún ìdí èyí tán bá ti yà tán màá tún jẹ́ kẹ́ mọ̀ tí wọ́n bá ti bí wọ́n máa ṣe ń ya Koleoso part 13 and 14 tán báyìí èyí tún wá sórí YouTube èyí tún wá já yín sí pé wọ́n ti ya Koleoso part 13 tán o ẹ gbáradì o ẹ múra lẹ́ o tí wọ́n bá tún edit ẹ̀ tán èyí tún wá sórí YouTube èyí tún wá ṣàlàyé fún yín nítorí pé kí ni mi ní fẹ́ kẹ́ miss any update lórí channel yìí nítorí pé nǹkan tí mo wà fún náà lórí channel yìí láti lè máa já yín tó bó bá ṣe ń lọ lórí Koleoso àti lórí gbogbo Yorùbá fíìmù tó bá làmìlaka nǹkan tá à ń ṣe lórí channel yìí nìyẹn láti lè jẹ́ káwọn ènìyàn máa waste data wọn subscribe wọn láti lọ máa wo àwọn fake movie tó pọ̀ lórí YouTube lọ that is why tá a fi wà lórí bí láti máa já yín tán pé báyìí ni imagine ẹ download 2 hours movie tí kì í ṣe Koleoso báwo ló ṣe máa rí lára yín ó máa ka yín lára gan that is why tó o bá ti subscribe sí channel yìí o máa miss a lot of update a lot of information ló máa miss tó o bá ti subscribe sí channel yìí so that is why tí àwọn fans mi tó fi ṣe kíni tó fi subscribe tó dẹ̀ comment tó dẹ̀ share video yìí ẹ bá wa share video yìí ẹ share video yìí káàkiri kẹ́dẹ̀ máa comment yín ẹ máa drop àgbààgbà òṣèré tí kò tí ì sínú Koleoso ṣùgbọ́n tí ẹ fẹ́ kó wà nínú Koleoso ẹ máa drop ẹ sí comment section ẹ jẹ́ kí Ìtẹ̀lẹ́ máa mọ̀ wípé yes ẹ nílò ẹni báyìí nínú Koleoso part 13 and 14 ẹ jẹ́ kí Ìtẹ̀lẹ́ máa mọ̀ pé ẹ nílò òṣèré yìí nínú Koleoso part 13 and 14 so bí ẹ bá ṣe ń drop ẹ àwọn bí Ìtẹ̀lẹ́ ka kọ́mẹ̀ntì ju nǹkan mi lọ bó ṣe wà yẹn Ìtẹ̀lẹ́ ń fọ́lọ̀ gbogbo kọ́mẹ̀ntì yín gbogbo nǹkan tẹ̀ ń ṣe gbogbo kọ́mẹ̀ntì yín Ìtẹ̀lẹ́ ń fọ́lọ̀ pé òkè nǹkan táwọn fáǹsì mi tún fẹ́ lélẹ̀ nítorí pé kí ni tẹ́ ẹ̀ bá sọ Ìtẹ̀lẹ́ ò ní gbé wá ẹ̀yin lẹ máa ń béèrè fún kí Ìtẹ̀lẹ́ tó ṣe kí ni kó tó gbé wá so fún ìdí èyí nǹkan tẹ́ ẹ bá ti béèrè òun náà ni Ìtẹ̀lẹ́ máa ṣe kí ni ló máa fún yín jẹ lórí Koleoso part 13 and 14 ẹ má gbàgbé kì í ṣe pé 13 and 14 ló máa end sí nítorí ọ̀pọ̀lọpọ̀ ti wo pé ṣé 13 and 14 ló kú báyìí ní ṣé 14 ní end ni 14 kan o Koleoso sì ń lọ fà á sì ń lọ season 6 a dẹ̀ ṣì wà ní season 3 season 6 la ṣì ń lọ a ti wà ní season 3 ẹ dẹ̀ mọye season tó wà lórí ẹ mọye movie tó wà lórí season kan so ẹ lọ fọkàn balẹ̀ ibi tá à ń gbé story yẹn lọ ṣe kí ni ó lọ fà now ẹ má jẹ́ kí n ti gbé yín débẹ̀ gan sef nítorí pé àwọn update kan tún wà àti dé abókùsọ̀rọ̀ àti dé ìpele abókùsọ̀rọ̀ tó jẹ́ pé gbogbo àwọn tí Koleoso ti bá jà láti bóyá bíi season 2, 3 àwọn tó ti pa yẹn gbogbo abókùsọ̀rọ̀ àti máa gbé abókùsọ̀rọ̀ jáde tó tún máa lọ jẹ́ àwọn yẹn dìde láti wá tún fèsì àwọn Oṣó family nítorí pé kí ni Oṣó family wọ́n wá jagun nílé ayé ni wọ́wọ́wọ́ everything na wọ́wọ́wọ́ ni so a sì ń lọ bẹ̀ yẹn a sì ń lọ bí tí a ti máa gbé abókùsọ̀rọ̀ tó máa jí gbogbo àwọn òkú yẹn dìde one by one tó tún máa fèsì
Koleoso padà. So ẹ rí pé fíìmù yìí sì lọ fà gan, ó lọ fà. So fún ìdí èyí ẹ lọ fọkàn balẹ̀, ibi tá à ń gbé yín lọ lórí Koleoso ó lọ fà gan. So ẹ lọ fọkàn balẹ̀ kẹ́dẹ̀ máa ṣe kíni, ẹ máa follow wa lórí page, ẹ máa subscribe kẹ́dẹ̀ máa comment. Tẹ́ bá ti subscribe tẹ́ ẹ share video wa tẹ́ ẹ drop comment wa, èyí máa fún wa láǹfààní láti máa ṣe kíni, láti máa mú àwọn update lóríṣiríṣi wá sórí channel. Ìyẹn Àṣeyọrí TV. Àṣeyọrí TV nìkan lẹ ti lè gbọ́ legit update, legit information, legit film lórí YouTube. Bẹ́ẹ̀ ni lẹ́yìn Àṣeyọrí kò sí channel kankan mọ́. Àṣeyọrí ni number 1, Àṣeyọrí ni tiwa o. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, Àṣeyọrí ni tiyín o. Àṣeyọrí náà la àwa náà tá ń wá o. A máa wá lọ́jọ́ míì láti máa ṣe kíni, láti tún wa máa gbé yín débẹ̀ nígbà tí a bá ya Koleoso tán. Ká tó pàdé bóyá next week ni, ó yẹ ká ti yà tán ní next week. Ó yẹ ká ti ya Koleoso tán ní next week. So fún ìdí èyí ẹ máa gbáradì lẹ̀. Tó bá jẹ́ pé a ti parí ẹ̀ next week, yín wá sórí channel yìí, yín wá ṣàlàyé fún yín. Ẹ̀yin tẹ́ bá fẹ́ join movie industry, tẹ́ fẹ́ join theatre, tẹ́yin náà fẹ́ máa art film, bóyá London Ìtẹ̀lẹ̀ tàbí CD learning school Ọdúnládé ni, anywhere tẹ́ bá ti fẹ́ join, ẹ jẹ́ kí n mọ̀ ní comment section. Àǹfààní ìṣísílẹ̀ fún yín, ẹ̀yin tẹ́ bá fẹ́ join ká connect yín, nítorí pé kí ni ara àwọn àǹfààní tẹ́ lè máa rí jẹ ní channel yín nìyẹn. Ẹ lè subscribe sórí channel yìí kẹ́ máa ra àǹfààní jẹ. Bẹ́ẹ̀ ni tó bá lọ́mọ tó fẹ́ join, bóyá ìwọ ló fẹ́ join ni, bóyá o fẹ́ kọ́mọ ẹ join ni, o fẹ́ kọ́mọ ẹ máa art ni, kì í ṣe pé ó ní talent yẹn wà nù ẹ, o fẹ́ máa art, o dẹ̀ mọ̀ pé o ní tàbí ọmọ ẹ ní, so tí wọ́n wọ opportunity láti join yóò rí, drop ẹ ní comment section, jẹ́ ká link ẹ, jẹ́ ká connect ẹ, tá bá connect ẹ wàá ṣe kí ni, wàá rí connection. Ẹ jẹ́ pàdé next video mi, a tún máa pàdé next video mi o. Kó tó dìgbà náà, ire o.